Mọ́mí Esabod gbogbo ibuku ẹ tó bo jẹun online. Now okay now ní irú mi lẹ ṣe ń sọ pé mo ṣògùn owó, you no go better for you. Even tó bá ra gbá fún yín, you no go gain from am. You carry my matter for head, the thing say go sell, even you sell, you no go gain. Madam, you say I do ritual, na so I hear they say you say I do ritual. So come out, make you come tell people say evidence pé mo ṣe ẹni tẹ́ ṣùgbà fún ẹ. No, gbàgbé ṣùgbọ́n ti gbà fọ́lọ́run, ló ń gbọ́. Àwọn ò gbà lọ́wọ́ èṣù, so gbọ́ ọwọ́ Ọlọ́run làwa ti gbà. Grace in it is not disgrace. Grace we no dey disgrace. Ọlọ́run mo bẹ lọ́run owó tó yẹ pé màmá sọ pé mo. So now that woman talks I do ritual. That's why I down jeje wahala ti down jeje o. See this woman o. They no know say problem na wahala mother. Èmi gangan ló máa jẹ́ ọ̀run. Well, my mother died because of me. Kí n lè ráyé gbé. Ara gbé láyé. So ń gbọ́ mo ti dàrọ̀ gini gbà. Awo funfun ni mo ṣe o, awo dúdú kọ́ ni mo ṣe o, ògùn owó kọ́ ni mo ṣe o. So ń gbọ́ awo mìmìmì yàtọ̀ sí awo ṣẹ̀ṣẹ̀. So ń gbọ́ awo mìmìmì yàtọ̀ sí awo ṣẹ̀ṣẹ̀ ni mo ṣe o. Ẹ máa jẹ́ ẹ lọ náà. Tẹ́ ń gbọ́. Tẹ́ bá tẹ́yìn kan jẹ́ bá. Orí yín ò tí pé. Mọ́mí Esabod àbí kí ló ń pè yín? Bímọ tí ẹni òríró ẹni kò lè mọ iye ẹni. Bàtà pé olóṣó làwọn ọmọ yín. Ìtójọ́kùnrin olè, ìtójọ́bìnrin olóṣó. Ó yá náà ẹ̀yin náà. Ẹ ti ta gbogbo bọ́ọ̀dì yín tán. Don't sell your body finish. Kí ló tún fẹ́ dún mọ́? Mama from Nigeria ẹ ta bọ́ọ̀dì yín wọ Londonia àbí Americana lẹ́wà. Because I hear say I do ritual. Ní sóríire o. You do ritual I go die, no do ritual I go die. Èmi bọ́ọ̀rì tèmi ni o. Mo lè ń ṣe sàárà. Ẹ lè fa gbogbo bọ́ọ̀rì, ẹ lè fi màálù náà bọ́ọ̀rì. Ẹ ń ṣe wá tí wọ́n yẹn fi bọ́ọ̀rì, ẹ lè fẹ́ ṣe náà bọ́ọ̀rì ẹ̀. Mami Esabod àbí kí ló ń pè yẹn ti bẹ́ o. How do you yọ wotowoto don too much? Ẹ̀yin tẹ́tí fo bòbò jẹ́. Ẹ fi òbò báyé jẹ́ tó wá fò bòbò wọn jẹ́. Lórí ìwà tí Portable wù yìí, oríṣiríṣi àwọn èèyàn ló ti jáde o. A rí àwọn tí wọ́n bá Portable wí lórí ìwà yìí, a sì rí àwọn tó jẹ́ pé wọ́n yìn, wọ́n ní ìwà tó wù yìí pé ìwà ọmọ ọkọ ni. Ṣùgbọ́n kí mi tó wá sọ̀rọ̀ tàbí kí n tó ṣàlàyé lórí ohunkóhun, mo fẹ́ kí a wo ohun tó ṣokùnfà àwọn ọ̀rọ̀ tàbí èébú tàbí òkú ọ̀rọ̀ tí Portable fi ránṣẹ́ sí ìyàwó Esabod. Ẹ jẹ́ ká wo fọ́nrán yìí. Ṣé rí tó ṣẹlẹ̀ sí Zazu? I'm saying it might be a money ritual. Téèyàn bá ṣe oògùn òkìkí, àwọn nǹkan tó lè fa tó ń ṣẹlẹ̀ sí mò ń sọ fún yín yìí. Ká máa ṣàyẹ̀wò tó máa ṣe. Téèyàn bá ṣe oògùn òkìkí, àwọn spirit yẹn máa dẹni yẹn láàmú. Wọ́n ṣe máa sọ pé kéèyàn má kàn ju Ọlọ́run lọ. I'm not saying ó ṣògùn òkìkí o. Tẹ́ bá dẹ̀ sọ pé mo sọ bẹ́ẹ̀ náà, àṣànà fúùfù yín. Kò sí tẹ́ fi mi ṣe Esabod ló ń sọ̀rọ̀. There's something I know about him that is not natural, that is diabolical. Kí ọ̀rọ̀ ẹ̀ má dàbí ọ̀rọ̀ dàgírín. Kọ́ yẹ pé ó ti tójú bọbi tí ò yẹ kó tóbi jù lọ. Ẹ rí i pé sudden fame. Tó wá jẹ́ pé gbogbo nǹkan tó bá ṣe, ibi tí mo tún ti fura sí ni pé whenever tí Portable bá ń ṣe eré lórí stage, gìrì máa ń gbé. They complained when I was in Turkey last time. Convulsion máa ń gbé lórí stage. Ó máa ṣubú sílẹ̀ lé. It might not be a convulsion. There is something. Ṣé a rí oògùn owó láyé oògùn òkìkí? Ó máa ń sọ èèyàn di wèrè ni. Don't even try it. Torí pé wọ́n ní Sátánì ò lè fún yàn ní nǹkan kó má gba nǹkan lọ́wọ́ èèyàn. Sátánì tó bá fún ẹ ní adìyẹ sìn agbòdìdì ọmọ lọ́wọ́ ẹ̀. Ibi tọ́rọ̀ ti rú wá gangan nìyẹn. Lóòótọ́ ni ìyàwó Esabod ló jáde tó sọ̀rọ̀ tó dẹ̀ gba Portable níyànjú lórí àwọn ìwà tó ń wù àti lórí àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ sí lemọ́lemọ́ bíi kó ní ìjàmbá ọkọ̀, bíi kó lọ ibì kan kó jà, àti bí àwọn ọlọ́pàá ṣe bí wọ́n ṣe mú lẹ́nu lọ́lọ́ ẹ̀. Ṣé mọ̀ pé Yorùbá dẹ̀ sọ̀rọ̀ kan, wọ́n ní òye làgbà máa ń wò. Ibi tí àgbà bá jókòó sí tó ti ń wo máìlì mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n, bọ́mọdé bá gun pẹ̀tẹ́ẹ̀sì ó lè má rí nǹkan kan o. Kí ìyá wa Esabod tó lè gba Portable ní irú ìyànjú tó gbà ẹ̀,
ó nídìí o ó nídìí torí àwọn ìyá ò kì í ṣèyàn lásán gbogbo ọ̀nà níyà ìfìdí Portable lọ ṣùgbọ́n sẹ́mọ̀ àwọn èèyàn wọn gbà mí wọ́n lè tìyàn pa àwọn kan ló ń ti Portable pé sọ̀rọ̀ sí bájà fi wọ́lẹ̀ wọ́n wá ti wá gbàgbé pé arábíyamọ ló tàyà ẹ̀ ṣẹlẹ̀ àwọn kankan wà tí ìyá ẹ̀ sọnú àwọn ọ̀rọ̀ tó sọ tó yí ẹ̀yìn èèyàn ṣùgbọ́n tó yí àwọn kan tí ìlú bá ti ń wó láròjù ó fẹ́ yá ni àti pé irú nǹkan yìí ìgbẹ̀yìn ẹ̀ ó máa ń ní bákan nínú irú àwọn ìyá ẹ̀ sì nìyí olójú mẹ́ta ni wọ́n rí nǹkan táwọn ò rí wọ́n mọ nǹkan táwọn ò mọ̀ ṣe pé ìyàwó Esabod náà kì í ṣèyàn lásán ọ kì í ṣèyàn lásán o ṣùgbọ́n Portable èmi fẹ́ bá ẹ̀sùn tọrọ kan ṣe làákàyè àkọ́kọ́ tí àwọn bá jẹ́ oníràwọ̀ tàbí tó bá jẹ́ ìlú mọ̀ọ́ká kì í ṣe gbogbo ọ̀rọ̀ táwọn èèyàn bá ń sọ ló máa fèsì sí kì í dẹ̀ ṣe gbogbo èèyàn ló máa fèsì sí ọ̀rọ̀ wọn ó yẹ kì í ṣe gbogbo kò sẹ́ni tí mi lè sọ̀rọ̀ sí kò sí kíni kan dáadáa mi rà ọ́ ìdákẹ́jì ni wípé nígbà tí ìyá ẹ̀ tiẹ̀ fún ẹ ní ìmọ̀ràn ó dání kò dání o bá jẹ́ pé ọmọ tó mọ ọwọ́ wẹ̀ mo rò pé oníwọ náà ṣe ó wọ àwọn ibi kéékèèké kan tó wá jẹ́ pé ibi tó wọ yẹn ó jẹ́ àwọn ibi tí wọ́n ti kọ́ ibi wọ́n sì máa ń mọ ọwọ́ wẹ̀ ni irú ìyá yẹn wàá padà súnmọ́ ni torí irú àwọn ìyá yẹn nígbà míì wọ́n lè tọ́ ẹ sọ́nà pé àwọn tó bẹ́ẹ̀ di ẹrù wọn àdí dáadáa ó yẹ wọ́n lè tọ́ ẹ sọ́nà àwọn tó bẹ́ẹ̀ di ẹrù yẹn ń gbà yẹn tọ́lọ́run fi gbà fún ẹ kọ́ má di dáadáa ó yẹ torí àwọn nǹkan gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lóòótọ́ nínú ìwòye táwọn olójú mẹ́ta bá wò ó ní bá nífura má yẹ káwọn kan tiẹ̀ pa ó yẹ má yẹ káwọn kan tiẹ̀ pa láti jẹ̀wẹ̀ wọ́n ní ọmọ ẹlẹ́fọ̀ọ́ ó ní ẹ̀fọ́ ọmọ àdúsẹ̀ ẹ̀fọ́ àtìtàn ta ló béèrè lọ́wọ́ ẹ̀ torí nínú fọ́nrán tí mo kọ́ fi hàn wá kò síbi tí ìyá Esabod sọ wípé òṣogùn ń bẹ̀ ó ṣàfiwé ọ̀rọ̀ ni pé tí èèyàn bá ń hùwà bó ṣe ń hùwà yìí tí àrú àwọn ìṣẹ̀lẹ̀ báyìí bá ń ṣẹlẹ̀ sí ẹ o gbọ́dọ̀ kíyèsára irú nǹkan tí wọ́n ṣe fún ẹ torí gbogbo alámọ̀ ó lójú olórin láwùjọ wa tó kì í ṣáájò ṣùgbọ́n gbà mí àwọn tó máa ń ṣáájò yìí àwọn nǹkan míì wà tó yẹ pé wọ́n máa ń dìkún ẹrù yín tí wọ́n ní sọ àtúbọ̀tán ẹ̀ fún yín tẹ́ bá wá rí èèyàn tó tètè sí yín gbẹ́rẹ́ ìpàkọ́ ó yẹ kẹ́ ẹ súnmọ́ bí ẹni bẹ́ẹ̀ ni kó lè là yín lọ́yẹ̀ kó lè sọ tinú ẹ̀ fún yín kó lè mú yín rìnrìn àjò kí ṣe pé kẹ́ ẹ bu. ìyá ò sọ wípé o ṣoògùn owó ó ní ó jọ bí ẹni pé o ṣoògùn òkìkí ó wá jáde ó ní ó sọ pé o ṣoògùn owó. àwọn kan ló dẹ̀ táàgì Portable ní fídíò yẹn àwọn kan ló dẹ̀ sọ pé bú o sọ̀rọ̀ sí dáadáa àwọn èèyàn ò dẹ̀ ní òye tó dé ibi tí ìyá Esabod ní òye dé ṣùgbọ́n àwa nígbà tí àwa wo fọ́nrán yẹn ìgbà tí ìyá yẹn sọ òye wa ó dẹ̀ yí ọmọ Yorùbá àwọn tá à ń pè ní ajókòó tàgbà ó yé wọn Portable ṣe àtúnṣe Adéọmọdé ní orúkọ mi ẹ bá mi pín fọ́nrán yìí kiri ẹ má dẹ̀ gbàgbé láti tẹ̀lé mi ó dàbọ̀ eré o. ó ní wọ́n sọ pé òṣogùn owó mi sọ pé òṣogùn owó mú lóṣogùn òkìkí torí kò sí ní tó nǹkan kò sí inspiration nu orin ẹ̀ náà ló ṣe ń lọ sẹ́wọ̀n ló ń jáde wọ́n ti ẹ̀ mọ́lé gbogbo ògbà you are too temperamental you need someone to kọta lọ́bẹ̀rù rẹ tí wọ́n lè kọ́sán rẹ bó lóun dojú ti wà àti àtúnṣe ọmọ tó fàìn ni wo torí ẹ̀rí pẹlẹbẹ bí ewé mọ́ínmọ́ín